dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa ọdún bí ṣàlàáfíà ni ẹ káàbọ̀ sí ìkànnì Gbádùn Ẹ̀mí itan TV. ẹ má bínú pé a lọ fún ìgbà pẹ́pẹ́ ní orí afẹ́fẹ́, ẹ má bínú àti padà dé ní àkọ̀tún. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Yorùbá dùn kà. iyán ti di àtúngún báyìí, ọbẹ̀ sì ti di àtúnṣe. a ti padà dé ní àkọ̀tún báyìí. ìwé tí a máa kà báyìí wọn náà ní ìwé orí tí yóò gbéni, eléyìí tí a kọ láti ọwọ́ aṣíwájú Tèmítọ́pẹ́ Fálàánú bàbá Yorùbá. ìwé orí tí yóò gbéni ó ní àmọ́ kà báyìí, ṣùgbọ́n kó tó di pa àmọ́ tẹ̀síwájú nínú kíkàwé ọ̀hún. mo ń bọ̀ ná ẹ jẹ́ ń déwájú ẹ lẹ́ńbẹ̀ ń wò ẹ kú kalẹ̀. orí tí yóò gbéni, orí kìíní àkórí rẹ̀ ní alátìṣe. irú ayé wo ni èmi wá wà yìí o? kí ni ohun tí ó tún yẹ kí n tún ṣe tí n kò tíì ṣe gẹ́gẹ́ bí ọkùnrin? mo ti gbìyànjú tó nínú ìwé kíkà, mo ti fi iṣẹ́ ọwọ́ kún ìwọ̀nba ìwé tí mo lè kà. bẹ́ẹ̀ kì í ṣe pé n ò kúkú fẹ́ ka ìwé débi tí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mi ń ka ìwé dé, ṣùgbọ́n àìsówó lọ́wọ́ àwọn òbí mi ló jẹ́ kí n fi igi gún ẹ̀kọ́ mi lórí ìwé kẹwàá kí a tó rí owó ìdánwò àṣekágbá oníwèé mẹ́wàá gan san. ó ní ojú ohun tí èmi gan lára rí. ikú mú ọ̀tún fẹ́rẹ̀ bọ́ sí ti òsì. mo ṣẹ́gi lóko, mo ṣe àgbàpá èkùrọ́, mo ṣe àgbàro oko tí gbogbo ọwọ́ mi bó kí n tó rí owó ìdánwò ṣàjọ. kódà ó fẹ́rẹ̀ jẹ́ pé èmi ni mo san owó ìdánwò kẹ́yìn kí sísan owó náà kí ó tó kásẹ̀ ńlẹ̀. lóòótọ́ ni mo mọ ìwé tí mo sì ṣe dáadáa nínú èsì ìdánwò mi. nígbà tí bàbá mi wá sọ pé kò sí owó tí àwọn ò fi rán mi ní ilé ẹ̀kọ́ gíga ńkọ́, kò sí ohun tí mo lè ṣe. bí ijó ṣe wà ní ikùn àrọ̀ tó, ẹsẹ̀ lè jẹ́ kí ara yóò rí ijó àrà tí arọ lè jó. bí ó ṣe wù mí kí n kàwé tó, kí èmi náà ó kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga, kí n máa yan fanda láwùjọ àwọn ọ̀mọ̀wé. ṣé bí òṣù wa máa ṣe iṣẹ́ gẹrungẹrun tí mò ń fojú sí lọ́dọ̀ àbúrò ọ̀rẹ́ bàbá mi lọ nìyí. Adéyẹmí ni ó ń dá sọ̀rọ̀ báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú lórí báwo ni òun ó ṣe ṣe ọ̀rọ̀ ayé òun tí ọ̀rọ̀ òun ò fi ní dàbí ti àwọn ẹ̀gbọ́n òun yòókù tí wọn kò kà ju ìwé 6 lọ, tí olúkúlùkù wọn fi gbà kámú, tí wọ́n sì wá iṣẹ́ kọ́, tí wọ́n sì fi ń lo ìgbésí ayé wọn lọ. ó ń rò ó wípé ṣé gbogbo àwọn ọmọ bàbá òun ni àwọn ò sùn tí àwọn ò kọ orí sí ibì kan náà bí? rárá o, alátiṣe òun gbọ́dọ̀ mọ àtiṣe ara rẹ̀. tí àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí ìṣe kò bá là, ọmọ inú rẹ̀ ní láti là. ìyàwó 3 ni Adéṣọ̀kan tí ó jẹ́ bàbá Adéyẹmí fẹ́. Abọ́sẹ̀dé tí ó jẹ́ ìyálé bí ọmọ 6, Títílayọ̀ tí ó jẹ́ ìyàwó kejì bí ọmọ 4, Adéjọkẹ́ tí ó jẹ́ ìyàwó kẹta bí ọmọ 4. ọkùnrin 4 ni Abọ́sẹ̀dé bí. Títílayọ̀ bí ọkùnrin 2, tí Adéjọkẹ́ sì bí ọkùnrin kan ṣoṣo. Adéyẹmí tí ó jẹ́ ọkùnrin kan ṣoṣo tí Adéjọkẹ́ bí náà ni ó jẹ́ àbíkẹ́yìn ìdílé Adéṣọ̀kan. lóòótọ́ ọmọ ọlá ni Adéṣọ̀kan jẹ́ nítorí pé ní ìdílé ọba ni wọ́n ti bí i. ọba Adéyẹyè tí ó gbẹ́sẹ̀ kí ọba Adéwọlé kí ó tó wà lórí àpèrè ọba, lórí àpèrè ọba ìlú Alátòrì ó tó jẹ ni ó bí Adéṣọ̀kan. ọmọọba tí ó tún jẹ́ gbajúmọ̀ ni Adéṣọ̀kan jẹ́. èyí ni ó jẹ́ kí àwọn obìnrin ìlú Alátòrì ó máa dùn ún láti fẹ́ nítorí pé ó tún jẹ́ arẹwà ọkùnrin. Adéṣọ̀kan ga dáadáa, ó tún lára, ó ṣìgbọnlẹ̀, ó mọ́lẹ́wà, kò pupa fò, bẹ́ẹ̀ ni kò dúdú. ẹni tí obìnrin kò lọ́nà tí ó káwọ́ lórí pé bí eléyìí kò bá jẹ́ ọkọ ẹni, ó yẹ kí ó lè jẹ́ àlè ẹni. bí Adéṣọ̀kan ti jẹ́ ọmọọba ni ó tún jẹ́ gbajúgbajà àgbẹ̀ oníkòkó. ó ní oko kòkó tí ó pọ̀ yàmùrá, ó sì ní oko ọ̀pẹ pẹ̀lú. lẹ́yìn tí bàbá rẹ̀ tí ṣe Adéyẹyè wàjà ni ó ti ń gbà á lérò láti jẹ́ ọba ìlú Alátòrì. ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ fún dídú ipò ọba Alátòrì. gbogbo àwọn ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ ni wọ́n náwó tí wọ́n nára fún àwọn ìjòyè ìlú àti àwọn afọbajẹ kí ó lè bá yàn wọ́n sí ipò ọba ìlú Alátòrì. àbálọ àbábọ̀, ipò ọba ìlú Alátòrì tí àwọn bíi 6 ń fà mọ́ ara wọn lọ́wọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí olúkúlùkù ti ná. Awúṣẹ tí ó jẹ́ babaláwo tó máa ń dífá ipò ọba ìlú Alátòrì, ó jẹ́ kí ó di mímọ̀ pé Odù Adémọlé ni ó kún ojú òṣùwọ̀n jù nínú gbogbo àwọn ọmọ oyè. èyí ni ó kọ́kọ́ mú kí owó fà díẹ̀ nínú àpò àsùnwọ̀n owó Adéṣọ̀kan. kódà ó sáré rẹ̀ pé ipò ọba ìlú Alátòrì kí ó já mọ́ òun lọ́wọ́, tó ti bí òun ṣe jẹ́ ọmọọba tí ó gbajúmọ̀ púpọ̀.
Gbogbo àwọn ọmọ àti ìyàwó Adéṣọ̀kan ń gbádùn bí èèrànú ṣúgà ní àsìkò tí wọ́n ń rí kòkó tà dáadáa, tí kòkó oko Adéṣọ̀kan sì máa ń so wíníkín tí òun náà sì máa ń kórè rẹ̀ rẹpẹtẹ. Àṣé kábìnì nílé ọlá, ìyẹn ò pé kí ọlọ́banidalẹ́, bẹ́ẹ̀ sì ni ìgbà òótọ́ lọ bí òréré, ayé òótọ́ lọ bí ọ̀pá ìbọn. Báyìí gẹ́lẹ́ ní ọ̀rọ̀ Adéṣọ̀kan rí. Ṣàdédé ni iná sọ nínú oko kòkó Adéṣọ̀kan tí gbogbo kòkó rẹ̀ sì jóná pátápátá. Èyí ni ó sọ Adégún Adéṣọ̀kan di Adéògún, tí ọlá rẹ̀ tí ó ti ń re iwájú wá di ọ̀làǹrẹ̀yìn. Òfófó kòkó rẹ̀ tí ó jóná yìí fì í débi pé ó di ẹni tí ó ń jẹ àwọn èèyàn ní gbèsè. Gbogbo àwọn ohun tí ó ń rí owó fi ṣe tẹ́lẹ̀ ni kò rí owó fi ṣe mọ́. Adéṣọ̀kan di ẹni tí ó ń ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ̀sí ọlẹ́yẹ rẹ̀ tí ó sì fi ẹsẹ̀ rìn káàkiri ìgboro. Oko ọ̀pẹ nìkan ni ó kù tí ó fi ń gbéra. Ibẹ̀ ni ó ti ń bọ́ ẹbí rẹ̀. Ìyàwó 3, ọmọkùnrin 7 àti ọmọbìnrin 7. Ìwọ̀nba ni ọ̀pẹ tí ó kù tí ó so nínú oko rẹ̀. Ó sì di ìgbà tí wọ́n máa tó kọ ọ̀pẹ ọdún kan kí ó tó ní owó lọ́wọ́. Adéṣọ̀kan tí kò ro oko rí, tí ó jẹ́ pé àwọn alágbàro ni ó máa ń gbà láti bá dá oko kòkó rẹ̀, tí wọn yóò bá ró, tí wọn yóò sì bá fín. Ó wá di ẹni tí ó ń dáko àgbàdo, ẹ̀gẹ́ àti iṣu. Àwọn ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ni ó wá ń lò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú oko tí ó ń dá, nígbà tí kò sí owó púpọ̀ lọ́wọ́ rẹ̀ mọ́ tí ó lè máa fi sanwó fún àwọn alágbàro. Ìtàn àti àrọ́bá ìgbádùn eléyìí tí ẹbí Adéṣọ̀kan ti jẹ tẹ́lẹ̀ ni wọ́n máa ń sọ létí Adéyẹmí, nítorí àbíkẹ́yìn ni ó jẹ́, kò gbọ́njú bá ẹbí rẹ̀ nínú ìgbádùn. Lásìgbò gbèsè àti ìfojúwiná wàhálà oko dídá ni Adéyẹmí gbọ́njú bá. Àyípadà tí ó dé bá ìgbádùn ẹbí Adéṣọ̀kan yìí ni ó ṣe okùnfà ilékàwé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n Adéyẹmí. Adéyẹmí wá pinnu pé gbogbo ohun tí ó bá gbà ni òun yóò fi fún un, àfi kí òun dá ògo tí ó ti sọnù nínú ẹbí àwọn padà. Ọwọ́ ara ẹni là á fi tún ọ̀rọ̀ ara ẹni ṣe, ẹnu ẹni là á fi kọ méjẹ, ẹnu ara ẹni náà là á fi sọ pé tèmi dire. Alátiṣe náà ni ó yẹ kí ó mọ àtiṣe ara rẹ̀. Ó dìde fúyà lórí ìrònú rẹ̀. Ó sọ èrò rẹ̀ jáde síta. Ó ní, èmi yóò ka ìwé ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ní tèmi. N ó gba ìwé ẹ̀rí tí ó mọ́yán lórí jáde lẹ́yìn ẹ̀kọ́ mi. Ó tàka sórí. Ó ní, mo kọ̀ láti jẹ́ aláàbò ẹ̀kọ́, mo sì kọ̀ láti jẹ́ olóṣènìyàn. Ọlọ́rọ̀ ni èmi o. Ẹ̀yin èèyàn wa, ẹ̀já máa dánu dúró ní àyín náà. Ìwé tí a ń kà lọ́wọ́, ó náà ni ìwé orí tí yóò gbèní, eléyìí tí a kọ láti ọwọ́ Aṣíwájú Tèmítọ́pẹ́ Fálàánú. Délé Akínyọ̀dé Adébísí lórúkọ tèmi. Fún ìgbélárugẹ àti ìkúnnilọ́wọ́ lórí ètò yìí, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 35 92 93 96 081 35 92 93 96. Títí ìgbà míì láti máa pàdé ńkọ́, ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o, ẹ kú kalẹ̀. Ó ṣòfófó lọ.